káàárọ̀ níbi tẹ́ bá ti ń gbóhùn wa. Orúkọ wa là ń pè ní Ajéńlá ọmọ Ọbàtálá. Báwo ló ṣe ń di babaláwo gan-an? Láyé àtijọ́, gbogbo babaláwo pátápátá ló gbé ojú ẹ̀ wá látọ̀run. Ohun tó máa fi ṣiṣẹ́ babaláwo ó ti di nǹkan ẹ̀ dání látòde ọ̀run. Torí pé láyé àtijọ́ kò sí ìdílé tí kò lóòṣà. Bẹ́ẹ̀ ni kò sí ìdílé tí wọn kì í ṣe ìṣẹ̀ṣe. Tó bá ti bímọ, wọ́n máa ṣe ètùtù ìdílé, wọ́n á ṣorò ìdílé, wọ́n á gbẹ́bọ, wọ́n á ṣegbá, wọ́n á ṣàkọsẹ̀jayé. Ibẹ̀ ló máa sọ pé ọmọ yìí iṣẹ́ babaláwo ló yàn láàyò láti ṣe. Irú ọmọ bẹ́ẹ̀ tó bá ti pọ́ ọmọ ọdún 3 sí 4, wọ́n á wá mú lọ sọ́dọ̀ babaláwo. Ibẹ̀ ló máa gbé. Ibẹ̀ ló máa gbé tó máa gbàbẹ̀ lọ ilé ẹ̀kọ́. Ibẹ̀ ló máa gbé títí tó máa fi dọkùnrin. Lóde òní, babaláwo mélòó gan-an ló gbé ojú ẹ̀ wá látọ̀run? Tó bá kó babaláwo 1000 jọ, 5 péré, tipátipá lè máa fi rí 5 tó gbé ojú ẹ̀ wá látọ̀run láti wá ṣiṣẹ́ babaláwo. Á jẹ́ pé 995 others tó kù wọ́n yà bàrà sí ìdí iṣẹ́ babaláwo ni. Bóyá torí ojú kòkòrò ọlọ́ṣà wọ́n rá ló ṣe ń ṣiṣẹ́ babaláwo. Lóde òní, báwo ló ṣe ń ṣiṣẹ́ babaláwo? Àwọn kan wà, wọ́n lóye, wọ́n nímọ̀ tí wọ́n ń farabalẹ̀ lọ kọ́ iṣẹ́ yìí. Ṣùgbọ́n púpọ̀ náà wọn tó ń ṣiṣẹ́ babaláwo lénìí, ìyà ìṣẹ́ ló sún wọn débẹ̀. Èèyàn tó níyàwó àtọmọ nílé, ó wá lọ kọ́ṣẹ́ babaláwo. Mi ò ní kò dá o. Kí ni ìyàwó àti ọmọ máa jẹ nígbà tó fi kọ́ṣẹ́ yẹn? Ó wá di ìránṣẹ́ ikú fún àwọn èèyàn tí wọ́n ń ṣiṣẹ́ ìkà. Ìpọ́njú ni ìpọ́njú máa mú ẹ ṣe nǹkan tí ò yẹ kó o ṣe. Tó bá máa tàyàn lọ́fà, tó fẹ́ porí èèyàn níbi, ìgbà yẹn ló máa pè ẹ́. Bẹ́ẹ̀ pé ìṣẹ́ yẹn ló sún ẹ dídì iṣẹ́. Ó wá di ẹrú, ó di ìránṣẹ́ ikú. Wọ́n máa rán ẹ níṣẹ́ láti máa ṣiṣẹ́ ìkà. Ẹgbẹ́ yẹn lẹ̀. Orúkọ wa ò yí padà o. Ajéńlá, Àjẹ̀ńlá. Mo sì mọ́rọ̀ bọ̀, mo ò tí ì dé. Lóde òní tó bá fẹ́ kọ́ṣẹ́ babaláwo, wọ́n á lọ kọ́ lọ́dọ̀ àwọn tí wọ́n nímọ̀, tí wọ́n mọ̀ nípa ẹ̀. Á tẹ̀fá, á kọ́ṣẹ́, á mọṣẹ́. Ṣùgbọ́n èèyàn mélòó gan-an ló ní sùúrù àti ṣe gbogbo nǹkan wọ̀nyí? Ojú ń kán gbogbo wa. Ojú ń kán wa. A fẹ́ máa cash out. Àwọn míì tó tẹ̀ wá mọ̀ nípa ẹ̀, wọ́n wá lọ sórí Facebook, wọ́n á lọ ràwé, wọ́n á lọ sórí Facebook, TikTok, Instagram, YouTube. Gbogbo àwọn iṣẹ́ ilé nǹkan báyìí ló ń ṣe. Wọ́n wá máa kọ́ síwèé. Wọ́n wá kọ̀wé jọ. Wọ́n wá kọ̀wé tó ti kún. Wọ́n wá lọ ra aṣọ white. Wọ́n á ra ìlẹ̀kẹ̀, á ń dé dodo. Wọ́n wá lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ awo kan. Wọ́n á ná àwọn ti di babaláwo. Tẹ́ mo ṣe ń sọ pé ẹ̀yin babaláwo jó lé jó ta, jó táyà, jó anything. Mi ò mọ gbogbo ìmọ̀ o. Mi ò ní gbogbo ìmọ̀ lọ́wọ́. Torí èmi náà ṣì ń kẹ́kọ̀ọ́ lábẹ́ òrìṣà olókun ni. Ẹ̀kọ́ yìí kẹ̀dẹ̀rẹ̀ máa kọ́ títí tí màá fi darúgbó, tí màá fi kú ni. Kì í ṣe ẹ̀kọ́ ọjọ́ kan, kì í ṣe ẹ̀kọ́ oṣù kan. It's a lifetime of dedication. Anyway, mi ò ní kẹ́ má rojọ́ mi láì dá o. Ṣùgbọ́n ìbéèrè kan mo ní. Irú ikú wo ló wùn ẹ́ kú? Ṣé o fẹ́ sùn kó o má jí ni? Àbò fẹ́ kúkú omi? Àbò fẹ́ kúkú pópónà? Tó bá ti ronú ikú tó bá wùn ẹ́ kú, wá bọ́ sí gboro kó máa sọ̀rọ̀ wa láì dá. Ajéńlá làwa ń jẹ́, àwa lọmọ Ọbàtálá.